Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn odi, ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, bàbá olùfẹ́ wa, alátìlẹ́yìn wa, ọgbọ́n wa, àṣeyọrí wa àti ààbò wa. A dúpẹ́ Ọlọ́run aláàánú tí ẹ tún jẹ́ ká rí ọjọ́rú mìíràn nínú oṣù kọkànlá. A sì gbàdúrà wípé ire, ìtẹ̀síwájú, ògo, àlùyọ àti ìgbéga yóò rú wá fún wa ní ọ̀pọ̀lọpọ̀. Ní orúkọ Jésù, àti ohun tí a ò gbọ́ lẹ́yìn yóò ṣe ayé àti ọkàn wa ní ire. Kò ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́rú ọjọ́ 13 oṣù kọkànlá. Àkòrí tí a ò gbéyẹ̀wò lẹ́ni sọ pé òkú tí ó ń rìn, òkú tí ó ń rìn. A mú àkọ́sórí wa nínú ìwé Fílípì orí 1 ẹsẹ̀ 19. Fílípì orí 1 ẹsẹ̀ 19. Ìparun ni ìgbẹ̀yìn wọn, ikú wọn sì ni Ọlọ́run wọn. Ohun ìtìjú ni wọ́n fi ń ṣe ìgbéraga. Afẹ́ ayé ni wọ́n gbé lékè ọkàn wọn. Nígbà tí a mú Bíbélì kíkà wa nínú ìwé Tímótì kejì orí 1 ẹsẹ̀ 1 dé 4. Tímótì kejì orí 1 ẹsẹ̀ 1 dé 4. Ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ewu yóò dé o. Nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn, olùfẹ́ owó, afúnnu, agbéraga, asọ̀rọ̀ búburú, aṣàìgbọràn sí òbí, aláìlọ́pẹ́, aláìnímọ̀, aláìnífẹ̀ẹ́, aláìlè dáríjini, abanijẹ́, aláìkóra ẹni wọn ní ìjánu, òǹrorò, aláìnífẹ̀ẹ́ ohun rere, oníkúpani, alágídí, ọlọ́kàn gíga, olùfẹ́ fàájì ju olùfẹ́ Ọlọ́run lọ. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́rú. Ṣùgbọ́n ẹni tí ó gbé nínú ìgbádùn, ó ti kú nígbà tí ó wà láàyè. Ìwé Tímótì kìíní orí 5 ẹsẹ̀ 6. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ènìyàn tí wọ́n ń gbé ìgbé ayé ìgbádùn, ó dàbí ẹni pé wọ́n ń gbé ìgbé ayé tó dára. Òtítọ́ ni pé wọ́n ti kú nígbà tí wọ́n wà ní ààyè o. Irú àwọn ènìyàn yìí máa ń wá ìgbádùn ayé nìkan. Wọn kò ní ìkóra ẹni ní ìjánu. Nítòótọ́, a lè ṣe àpèjúwe wọn gẹ́gẹ́ bí sóńbì tí kò ní ọkàn ti ara rẹ̀. Ohun tí yóò jẹ́ nìkan ni ó mọ̀, tí ó sì jẹ́ ẹni tó ti kú nígbà tí ó wà láàyè. Bí àwọn ohun tó fún ọ ní ìdùnnú bá jẹ́ ti ẹran ara, ó túmọ̀ sí pé ẹran ara ni ó ń ṣàkóso ẹ̀mí rẹ o. Èyí túmọ̀ sí ikú ti ẹ̀mí. O gbọ́dọ̀ gba ìṣàkóso kíkún lórí ara rẹ. Má ṣe jẹ́ kí ìtara láti sùn kó borí ìtara láti ṣiṣẹ́ fún ọ lọ. Má ṣe jẹ́ kí ìtara láti jẹun kí ó borí ìtara láti gba àwẹ̀. Ọ̀nà kan láti ní ìṣàkóso lórí ìgbésí ayé rẹ ni láti ní ìkóra ẹni ní ìjánu. Ìwúlò ìkóra ẹni ní ìjánu ó pọ̀ púpọ̀ ju kí ènìyàn ṣe aláìní lọ. Ẹnikẹ́ni tí ó bá máa wá ìgbádùn ní gbogbo ọjọ́ yóò kú ní òtòṣì o. Ẹni tí ó bá ń wá ìgbádùn ní gbogbo ọjọ́ yóò kú ní òtòṣì. Èyí ni ohun tí Bíbélì sọ fún wa nínú ìwé Òwe orí 21 ẹsẹ̀ 17. Ẹni tí ó bá ń fẹ́ afẹ́ yóò di tálákà. Ẹni tí ó bá ń fẹ́ ọtí wáìnì àti òróró kì yóò ṣe ọlọ́rọ̀. Kò sí ẹnìkan tí ó ṣàṣeyọrí ohun ńlá nípa wíwá ìgbádùn ní gbogbo ìgbà. Ẹnikẹ́ni tí ó bá ṣe èyí yóò wá sí ayé yìí o, yóò sì lọ kúrò láìní ipá kankan. Jíjẹ́ olùfẹ́ ìgbádùn jẹ́ ohun tó léwu tó bẹ́ẹ̀ tí Bíbélì sọ nínú ìwé Tímótì kejì orí 1 ẹsẹ̀ 1 dé 5 wípé ìwọ kò gbọdọ̀ darapọ̀ pẹ̀lú àwọn ènìyàn tó ń wá àwọn ìgbádùn ìgbésí ayé yìí nìkan. Ó sọ pé
o gbọ́dọ̀ yàgò kúrò lọ́dọ̀ àwọn tí ó nífẹ̀ẹ́ adùn àti ara wọn ju bí wọ́n ṣe ní ìfẹ́ sí Ọlọ́run lọ. Gẹ́gẹ́ bí igi kì í jẹ èso ara rẹ̀, ìwọ pẹ̀lú wà láti pèsè fún àwọn aláìní, àwọn ẹlòmíràn. A ṣẹ̀dá àwọn ènìyàn láti ní ipa rere lórí àwọn mìíràn àti ṣe alábàápín dáadáa ní àwùjọ. A kò dá ọ láti sin ara rẹ nìkan ṣoṣo. Nígbà tí àwọn kan bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ ara ẹni, ohun tí wọ́n ń sọ ni ìmọ̀tara ẹni nìkan. Tí o bá fẹ́ láti gbé ìgbé ayé ní tòótọ́, o gbọ́dọ̀ ní ipa lórí àwọn tí wọ́n yí ọ ká o. Ẹnikẹ́ni tí ó bá ń gbé fún ara rẹ̀ nìkan, ó ti ń kú díẹ̀díẹ̀ nìyẹn o. Ohun kan tí ó dára jùlọ ni láti ní ipa lórí àwọn tó yí ọ ká, àwọn tí ó wà ní àyíká rẹ. Wọ́n ní láti mú wọn kúrò nínú òkùnkùn o, kí o mú wọn wá sínú ìmọ́lẹ̀. Èyí ni ìtumọ̀ òtítọ́ ti ìgbésí ayé gẹ́gẹ́ bí Kristẹni. Bí a ti yàn ọ́ láti so èso, o gbọ́dọ̀ mú àwọn tí ó wà nínú òkùnkùn wá sí inú ìmọ́lẹ̀. Olùfẹ́, rí dájú pé o wà láàyè ní tòótọ́, kì í ṣe nípasẹ̀ wíwá ti ara rẹ nìkan ṣoṣo, ṣùgbọ́n nípa wíwá ire àwọn ẹlòmíràn pẹ̀lú. Kókó ọ̀rọ̀ ìṣe: ìwọ kò gbé ayé yìí tòótọ́ tí o kò bá ní ipa rere lórí àwọn ènìyàn tí ó wà ní àyíká rẹ. Ìwọ kò gbé ìgbé ayé tí ó jẹ́ ní tòótọ́ tí ìwọ kò bá ní ipa rere nínú ayé àwọn tí ó wà ní àyíká rẹ. Jẹ́ á sọ fún bàbá mi, bàbá mi, Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti ní ipa rere nínú ayé àwọn tí ó yí mi ká. Olúwa fún mi ní oore ọ̀fẹ́ láti ní ipa rere tó bẹ́ẹ̀ gẹ́ tí n bá kọjá lọ, kí wọ́n sì lè máa sọ nípa mi, kí n sì lè ní ipa rere ní ìran tí mo wà yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. Olúwa yóò ṣe fún wa ní orúkọ Jésù. Olúkọ̀láyàpọ̀ ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀, kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Kí Olúwa kí ó bùkún fún wa. Ó dàbọ̀.